mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá ti mú ròyìn wá lájàbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún wa ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè pàgàrà kì í ṣe dóníṣẹ́ Elédùmarè agara ò ní dá yín bí ti lè wulẹ̀ kó wù kó mọ̀ orúkọ oníròyìn ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè ìròyìn náà rèé ẹ gbọ́ kókó inú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́. Alhaji Atiku Abubakar àti Peter Obi ti pàdé fún ìgbà ẹ̀kejì lẹ́yìn ètò ìdìbò ọdún 2023 tí wọ́n sì ṣe ìpàdé àpérò lórí bí ìtẹ̀síwájú yóò sì bá orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìpínlẹ̀ Ògùn arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí ara rẹ̀ sí inú ilé ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn agbésùmọ̀mí tún ti ṣe ìkọlù sí abúlé Dayawu ní ìpínlẹ̀ Zamfara nínú èyí tí ogunlọ́gọ̀ ènìyàn tó tún ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Iná ńlá tó sọ ní ilé ìtajà páàtì ọkọ̀ ìyún ní ìpínlẹ̀ Èkó ó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ní ìpínlẹ̀ náà. Ẹ wá wo babaláwo tó ń dán oògùn ayẹta wò lára ara rẹ̀ ó ti dèrò ilé ìwòsàn báyìí tó sì wà lẹ́sẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run. Nínú ìròyìn ti Biafra ayọ̀ mú wá fún wa tó bá ti tó àkókò rẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar àti olùdíje sí ipò ààrẹ náà lẹ́nu ẹgbẹ́ òṣèlú LP Labour Party èyún Peter Obi ó ní wọ́n ti lọ ṣe ìpàdé pẹ̀lú Alhaji Atiku Abubakar ní ìpínlẹ̀ Adamawa lẹ́nìí. Gẹ́gẹ́ bí Atiku Abubakar bó ṣe fi sójú òpó X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ níbi tó ti fi fídíò náà léde tó sì ti kọ síbẹ̀ wípé oúnjẹ àárọ̀ pẹ̀lú olólùfẹ́ mi ọ̀rẹ́ mi àtàtà gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro àti agbẹnusọ fún Peter Obi lásìkò ìkéde ìpolongo ìdìbò èyàn Tanko tó ṣe ní àlàyé ó ní àjọṣepọ̀ àti ìpàdé Atiku Abubakar àti Peter Obi tó wáyé lẹ́ni ní Adamawa ó ní ìpàdé tí ó máa dá lórí bí wọn yóò sì jọ fi eégún òtòlótó tí wọ́n sì jọ pé àárọ̀ àti ọ̀dọ̀fin inú wọn láti lè yọ ẹgbẹ́ òṣèlú APC kúrò ní orí àlééfà kí ìyà tó ń jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó lè bá wá sópin. Nínú àlàyé tí wọ́n fi síta Atiku Abubakar àti Peter Obi ó ní wọ́n máa pàdé fún ìgbà ẹ̀kejì láti ọdún 2023 tí wọ́n ti jọ figagbága nínú ètò ìdìbò tó wáyé ní ọdún náà lọ́hùn-ún. Wàyé o àjọṣepọ̀ tó gbópọn àti èyí tó lóòrìn ó ní wọ́n ní ó ti ń bẹ láàrin Atiku Abubakar àti Peter Obi lórí bí wọ́n sì jọ fi ọwọ́ sowọ́pọ̀ tí wọ́n sì jọ fi ikùn nukùn tí wọ́n fi yọ ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àlééfà. Fídíò náà rèé ẹ jẹ́ ká fún yín kẹ́ ẹ yẹ̀ wò kó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Morning, ladies and gentlemen. Your Excellency, morning. Good morning, sir. Why are you sitting down there? He chose to say, I could try to, but What is that? This is Ẹ káàbọ̀ padà. Ní ìpínlẹ̀ Ògùn arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí ara rẹ̀ sí inú ìyẹ̀wù rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí Ọmọlọ́lá Odùtọ́lá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe fi ìròyìn náà léde ó sọ di mọ̀ pé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Fatai Hamzat ó ní ó gbé ní agbègbè Ọ̀rẹ́méjì Ìjẹun Tuntun ní Abẹ́òkúta tí ń ṣe ìpínlẹ̀ Ògùn
nínú àlàyé tọmọlọ́lá odùtọ́lá ṣe ó ní àwọn olùgbé ilé pẹ̀lú Hamzat ó ní wọ́n á fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí lẹ́yìn tí wọ́n rí tán kẹ́fìn pé Fatai Hamzat ó ní ọ̀kadà rẹ̀ ló ń bẹ ní inú agbègbè tí kò sì jáde láti bí òwúrọ̀ títí di ọwọ́ ìrọ̀lẹ́. wọ́n ní arákùnrin tí ó jẹ́ olùgbélé rẹ̀ òun ló gbìyànjú láti ṣe àbẹ̀wò sí ìyẹ̀wù rẹ̀ pé èmi ló ṣẹlẹ̀ kí ló ń ṣe inú ilé látòórọ̀ ó sì kan ilẹ̀kùn náà títí tí ìgbà tó rí pé kò gbọ́ ìjẹ́ arákùnrin Hamzat yìí ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbìyànjú láti pe àwọn ará ilé tó kù tí gbogbo wọn sì fi tegun tán fi já ilẹ̀kùn Fatai Hamzat sí ìyàlẹ́nu wọn. nígbà tí wọn yóò wọ inú ìyẹ̀wù wọn ti rí Fatai Hamzat lẹ́ni tó ti pa okùn so fúnra rẹ̀ tó sì ń rọ̀ dìrodìro lórí àjà kó tó di wípé wọ́n pe àwọn agbófinró tí wọ́n wá gbé òkú rẹ̀ sọ̀kalẹ̀ tó sì gbé lọ sí ilé ìgbókùpamọ́sí. ìṣẹ̀lẹ̀ yìí kọ́ ni yóò jẹ́ àkọ́kọ́ ní Abẹ́òkúta pẹ̀lú bí ọ̀sẹ̀ ń tẹ̀ wá nílùú bá ṣe ti mú wá fún wa lọ́jọ́ ọjọ́sí wípé arákùnrin kan ló náà ṣe bẹ́ẹ̀ tó gba ẹ̀mí ara rẹ̀ látàrí pé ó pokùnso ní Abẹ́òkúta tó jẹ́ wípé arákùnrin tó ń ṣiṣẹ́ ilé nítòsí àgbègbè náà ó ní ó fi gbé ta tí wọ́n sì gbé òkú tiẹ̀ náà lọ sí ilé ìgbókùpamọ́sí Ọmọlọ́lá Odùtọ́lá kò ṣàìrọ̀ gbogbo àwọn olùgbé àti mọ̀lẹ́bí àti ará wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ máa ṣe àbẹ̀wò àwọn ènìyàn yín lásìkò tá a wà yìí torí bí ìlú ṣe lè yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò tó nǹkan ó ní ó ń pa ẹlòmíì tí wọ́n sì fi ààyè sílẹ̀ ó ní látàrí pé ẹlòmíì ò ní alájọsọ àti olùbádámọ̀ràn ó ní ó fà á tó fi sí ẹsẹ̀ gbé ó ní bí irú àsìkò tá a wà yìí ṣe rí yìí a nílò ara wa o ẹja máa ṣe àbẹ̀wò síra wa. àwọn agbésùnmọ̀mí tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí abúlé Dàyẹ̀wò ní ìpínlẹ̀ Zamfara nígbà tí ogunlọ́gọ̀ ènìyàn tó ti jáde láyé báyìí tí ọ̀pọ̀ ilé tó sì ti di dídàwó. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ní abúlé tó pè ní Dàyẹ̀wò ní ìpínlẹ̀ Zamfara ó ní àwọn agbésùnmọ̀mí tí wọ́n pera wọn ní ikọ̀ ISWAP àti Boko Haram tí wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn agbègbè náà gẹ́gẹ́ bí ẹni tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ó sì sojú rẹ̀ tó ṣe ní àlàyé fún àwọn oníròyìn ó ní àwọn agbésùmọ̀mí náà ó ní wọ́n ṣe ìkọlù náà ní ọjọ́bọ̀ tí ń ṣe tọ́sídẹ̀ẹ́ èyí tí a lò sẹ́yìn yìí nínú èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takòtakò tó sì fọ́ ilé onílé tán ba ilé ìtajà onílé ìtajà jẹ́ ó ní wọ́n kó oríṣiríṣi oúnjẹ bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ó ní wọ́n fi ìbọn gba ẹ̀mí lẹ́nu wọn tó ń ka wọn kò sì tí ì di mímọ̀ ní gbogbo àsìkò tààfin kó ìròyìn jọ àmọ́ ṣá àwọn ọmọ ogun lẹ̀ yìí látẹni tó jẹ́ Zagazola Makama ó ní àwọn kò ní tẹ̀tì láti lọ́ọ́ máa ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí náà títí tí gbogbo wọn ò fi dágbére fún orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gba ilẹ̀ ibòmíì lọ bẹ́ẹ̀ náà ló sì ní wọ́n ti kó àwọn ọmọ ogun lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì ti ń dáàbò bo àwọn olùgbé agbègbè náà. iná ńlá tó sọ ní ilé ìtajà páàtì ara ọkọ̀ lẹ́kọ̀ọ́ ó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ báyìí. iná ńlá tó sọ sẹ́ ní àná tí ń ṣe ọjọ́ Ẹtì Friday ó ní ó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye ló ti bàjẹ́ ní àwọn ilé ìtajà ètò wà ní Ìdúmọ̀tà ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí akọ̀wé àjọ LASTMA ìyún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyún Olúfẹ́mi Òkè Ọ̀sán Ìyìntólú tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ní àná tí ń ṣe ọjọ́ Ẹtì ó ní ìjàmbá iná náà ó ní ó búrẹ́kẹ́ tí ó sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ó ní pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn àjọ LASTMA àti àjọ panápaná ó ní àwọn fi tètè paná ìjàmbá iná ọ̀hún tí kò fi ju bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ ó ní síbẹ̀síbẹ̀ náà ọ̀gọ̀rọ̀ dúkìá olówó iyebíye ó ní iná náà bàjẹ́ ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé iná ọ̀hún kò gbẹ̀mí ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni kò sí ẹni tó farapa ó sì ṣe ní àdúrà fún àwọn tí wọ́n ní ohun tó bàjẹ́ ọ̀hún pé Elédùmarè yóò fi òfò rẹ̀ mí tí ó sì fi ọ̀pọ̀ rọ́pò fún gbogbo wọn. ẹ wá wo babaláwo tó dán oògùn ayẹta wò lára ara rẹ̀ èyí tó ti di èrò ilé ìwòsàn báyìí tó sì wà lẹ́sẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run.
lọ́lùlù ilẹ̀ yìí ti ń ṣe Àbújá ní agbègbè tó pè ní Kubwa. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí Josephine Adeh tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Nínú àlàyé rẹ̀ ó ní babaláwo kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ismail Usman èyí tó ń gbé ní agbègbè Kuchibuyi ní Kubwa tí ń ṣe olúùlú ìpínlẹ̀ yìí olúùlú ilẹ̀ yìí ìyún Àbújá. Ó ní arákùnrin Usman ó ní ó jẹ́ babaláwo tó sì máa ń ṣe oògùn ìlàyà fún àwọn ènìyàn. Òun ló dán oògùn wò ní ara rẹ̀ pẹ̀lú bí ó ṣe pé àwọn ewé kankan papọ̀ tó sì ní ayẹta ó ní òun fi ṣe ó gbé ayẹta náà lura nígbàgbọ́ wípé òun ti gbé oògùn ìbọn lura ló bá sì mú ìbọn ìléwọ́ èyí tán ṣe fúnra lára wọn ló bá sì ṣe bẹ́ẹ̀ ló ti bọ Akínyẹmí ara rẹ̀ ta ò tí ìbọn dún báyìí ìyìn tó mọ̀mọ́ náà nu kó tó di pé wọ́n gbé lọ dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn èyí tí wọ́n pè ní Kubwa General Hospital nínú èyí tí wọ́n ti fún ní ìtọ́jú ráńpẹ́ kó tó wá di pé wọ́n tún gbé kúrò ńbẹ̀ lọ sí Gwagwalada Specialist Hospital ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Àmọ́sá alukoro Josephine Adeh ó ní ìwádìí tí àwọn ṣe ní inú ilé arákùnrin náà ó fi hàn wípé ó ṣe oògùn ayẹta fúnra rẹ̀ pẹ̀lú ìbọn ìléwọ́ léyìí tí ó sì yí lọ́wọ́. Ó ní lẹ́yìn tó bá ti gbádùn tán yóò kọjú sí ilé ẹjọ́ tí ó fi ojú winá òfin lórí ẹ̀sùn pé ó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ àti pé ó ń gbé ìbọn kiri lọ́nà tí ò tọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe wà ní inú ìwé òfin. Ìròyìn ti Biafra Nation báyìí pẹ̀lú bí ẹni ṣe jẹ́ ọjọ́ kejì ìgbáradì fún ilẹ̀ òmìnira Biafra ní ṣe ni àwọn olólùfẹ́ àti àwọn ajìjàngbara tán jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà tán wà ní ilẹ̀ Biafra nílẹ̀ yìí làwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ akin wọn báyìí láti ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ̀n fún àwọn ajìjàngbara tán wà ní òkè lọ́hùn-ún. Lánàá òde yìí òun náà ni declaration ọ̀hún bẹ̀rẹ̀ ìyún òmìnira tí wọ́n pè fún ní ilẹ̀ Biafra èyí tó wọ́n lé ní orílẹ̀-èdè Finland láti àná tó sì ti tẹ̀síwájú lẹ́ni báyìí ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ Biafra èyí tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí wọn làwọn náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ọkàn akin pẹ̀lú bí wọ́n ṣe mú àsíá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tì í bọlẹ̀ tán sì jó níná ráúráú tí wọ́n sì gbé àsíá ilẹ̀ Biafra lọ sí òkè rere. Fídíò náà tó ń jàrìn lórí ayélujára ibẹ̀ ni arábìnrin náà ni ó ti ń ṣe oríṣiríṣi àlàyé nípa orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti ń ṣe àlàyé nípa òmìnira tí ń ṣe ti Biafra tó ní tó bá ti di ọjọ́ kejì inú oṣù kejìlá tá a fẹ́ wọ̀ lọ́ọ̀kan yìí ní ṣe ni àwọn yóò gba òmìnira kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Fídíò náà bẹ́yìn àyín ẹ jẹ́ ká jọ fojú lóúnjẹ. This is happening live in Edo State. And as you can see, the Biafrans are ready to go. And that is why we are trying as much as possible. We are trying our best. Our PM is also trying his best for us to leave this zoological country called Nigeria. We are tired of living in a country where there is no equality, where nobody is comfortable. When you do anyhow, you'll be arrested. We are tired of being in that country. Today, we've decided that the flag of the oppressor must be brought down, which is, as we are lowering the flag of the oppressor, it is not just in symbol, but it is in essence rejecting tyranny and oppression. We are tired of the oppression. Imagine, how can someone be living in a country and then the citizen will be oppressed? We are tired of such country. Everybody is equal to the law. So we are tired. In order for us to stop all this menace and everything happening around us, we have to go. We have to leave. And this is just to mark an end to that. So this flag falls as a testament to the end of the era marked by fear and control. Down with the banner of suppression. Let it never rise again. As the flag of Nigeria, which it is not Nigeria. As the flag of the zoo is falling down, let it never rise again. It is marking the end of suppression. We can never be suppressed. Nothing can ever suppress Dunu Chineke. As this flag descends,
ẹ káàbọ̀ padà ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyìn náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má jà gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí mi wò àti rí mi gbọ́ lóòrèkóòrè títí di ìgbà náà orúkọ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè yín náà ni mo kí wa pé a kò sinmi òpin ọ̀sẹ̀.